أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ọpẹ́ ni fún Ọlọ́run ẹ̀yìn ni fún àlékún ìkẹ́ àti ìgẹ́ Ọlọ́run fún Ànábì wa Muhammad ó kí gbogbo àwa mùsùlùmí òdodo ní gbogbo ààyè tí a wà assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Èyí tí ó mú mi wá sí orí ẹ̀rọ ayélujára lásìkò yìí ni ọ̀rọ̀ tí ó ń lọ tó gba orí ayélujára ọgbà kankan kódà ó gborí rédíò ó gborí tẹlifíṣàn gan pẹ̀lú nípa ọ̀rọ̀ ìsinu ààwẹ̀. Èmi wá pàrọwà fọ́kálùkù ni o mo sì fẹ́ tún sí wa létí. Àrọwà tí ń pa ni pé ariwo tó gẹ́ lórí àti àsinu ní mọ́kàndínlọ́gbọ̀n ààwẹ̀ 29 tí ẹ dá ààwẹ̀ wọn dúró láàwẹ̀ di mọ́kàndínlọ́gbọ̀n tí a lọ sọ́dún níjọ́ kejì ẹ̀ àbí àwọn tí wọ́n gba ààwẹ̀ wọn pé ó yẹ kí ariwo ọ̀pọ̀ lórí eléyìí bẹ́ẹ̀ sìn ni ẹ̀sìn Ọlọ́run la pè nígbà tí èsè nǹkan mi tó bá ṣe pé a dúró lórí tí Ọlọ́run wí tí ànábì wa Muhammadu wí ẹ̀yìn ọ̀rọ̀ pariwo kankan lè wáyé pa bíi ti wù ọmọ. Ọlọ́run ti yẹjú ẹ̀ pé bá a bá rọ́ṣù ànábì wa Muhammad náà bó ti wí nu pé ẹ gba àwẹ̀ súnmọ́ lè ròhìyàtì bẹ́ẹ̀ bá rọ́ṣù ni ẹ gba àwẹ̀ wàá fìtẹ̀rù lè ròhìyàtì kódà ń gbà ẹ bà sínú gan ẹjẹ́ ọjẹ́ pẹ́ rọ́ṣù ni kí ni ìjà ń bi eléyìí o ìwọ lórí oṣù ní ìgbà àwẹ̀ di 29 ogun èyí náà lọ wáyé lójú ayé ànábì wa Muhammad ẹ pé ń tẹ̀ sáré wálé látòkù kan tó ní òun rọ́ṣù ń bẹ̀ ànábì ni ó ti dá pẹ̀lú tó wíwù káfí sínú kí ni wàhálà ń bi eléyìí o èmi ò rí ń tọ́ yẹ kó dìjà àbí àmà fàǹkankan mọ́ra ẹni lọ́nbẹ̀ kódà ànábì tó ń yànnà náà fún wa dáadáa ó ní fàyín gún màálé kún tí ẹ̀ka bá ta dé lójú tí ọ̀jẹ̀ rí oṣù yẹn dáadáa ó ti mọ̀ pé kùrùkùrù lè ṣẹlẹ̀ kí ni ìjà ń bi eléyìí ó ní fàákìmẹ̀lú àìdáta ṣàhàbán ẹ̀ka oṣù ààwẹ̀ ṣàhàbán tọ́kàgò sí Ramadan ẹjọ́ pé 30 tó bá ti pé 30 ó ti parí ẹbẹ̀rẹ̀ Ramadan ẹ̀tọ́ kà náà tó bá di ìparí ààwẹ̀ náà tó di 30 tí nǹkan kan tàdí lójú tí ọ̀jẹ̀ ẹ̀rọ sùn kí ni wàhálà mi ó ní ẹ̀ka kọ́ pé kí Ramadan ò kúkú pé 30 àti ẹgbúrò pé arósù tí ẹ bá fi sínú kò sí nǹkan kan bàbá wa Sultan nílùú wa Sokoto kéde pé àti orósù ó ti parí kí la tó fẹ́ máa wá wọ́n lérin iṣẹ́ tí ẹ fi ń wá lọ́dọ̀ tiwọn tá a fi lè gbé ara lé orósù wọn gbogbo wa náà lásìgbà pọ̀ náà ni ọba fún gbogbo àwa mùsùlùmí ó ti parí èmi ọgbà fún èmi ò ní tẹ̀lé ó ti parí gbà tí ẹ kọ́ pọ́gbọ̀n èmi ò rí ń tọ́ yẹ kó dìjà láàrin ilé tàbí tá a máa fà mọ́ ara wa lọ́wọ́ ṣé ìsìláàmù míì là ń ṣe ni ṣé a ní tírà míì lẹ́yìn Al-Qur'an àti ọ̀rọ̀ ànábì wa Muhammad tó dúró dáadáa ni láti ọba ti sí nǹkan kan mi ò rí ń tọ́ yẹ kó di wàhálà lórí ilé. Ọ̀rọ̀ kejì tí mo tún fẹ́ sọ ni pé tọdún yìí ti lọ bẹ́ẹ̀ ẹ jẹ́ á ṣàtúnṣe ara wa o níbi kọ́ ẹ pé tafsiru àwẹ̀ tá à ń ṣe ẹ̀wẹ̀ ìpìlẹ̀ gan ni pé ká máa ka Al-Qur'an nínú àwẹ̀ èèyàn ò ní súnà gbé wa kálukú ni yóò sì kà fún rẹ̀ ẹni tí ó máa kà kọ́ máa gbọ́ kó jókòó náà tí ó máa kà tó náà máa ṣàǹfààní pẹ̀lú bí ẹ ti ń kà tọ́rẹ́ ẹni tí ń gbọ́ náà òun náà ń gbà láàdá ẹni tí ń kà láàdá ń bẹ́ẹ̀ fún àwọn alẹ́sẹ̀ gbogbo eléyìí ká máa lọ gbọ́rọ̀ Ọlọ́run ní ẹ bá ti ń sọ Al-Qur'an gan ni pilẹ̀ káti àpá afẹ́ máa tú fáwọn èèyàn ẹ má jẹ́ àjẹ́ ọmọ ajé ìbú tàbí sí ọ̀rọ̀ tàbí ọ̀rọ̀ tí lámarí kan sọ láàmà fi ó yẹ ká tají lórí eléyìí náà kò dáa tó ẹ wòye táwọn èèyàn fẹnu sọ nínú àwẹ̀ ẹ wòye ìdílé tá a kọ́ bọ̀ ńbẹ ẹ wòye ìjọmọ́nìyàn tá a kọ́ bọ̀ nínú rẹ̀ owó eléyìí ọ̀dà ẹ jẹ́ àyípadà kò dáa tó kò dáa ẹ̀tí mò ń wí náà wọ́n bá lè bú lọ bú mi kò sí nǹkan kan èébú òso gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí Yorùbá máa sọ pé máa bú mi èébú òso báyìí gbogbo ọ̀rọ̀ tó bá já sí ìtanijí èébú làákà sí ọ̀rọ̀ tó bá já sí ìtanijí làákà sí pé lámarin ni ẹ fi ń bá wí kò yẹ kó rí bẹ́ẹ̀ sáwà àdákẹ́ kí olú ọmọ ara lọ ni
a lè dákẹ́ kó lu ọmọ ara lọ ẹjẹ́ ajígìrì ẹjẹ́ àtàjì ní tí ń ṣẹlẹ̀ pàápàá ńlẹ̀ Yorùbá yìí kò dáa pàápàá kìí ṣe ìlànà ìsìlámù tiwa o kìí ṣe ìlànà tiwa ẹni ká máa ẹlòmíì ó gbé tiẹ̀ lọ sílé onílé ń sọ bí lámọrin ti rí lẹ́ẹ̀dẹ́ wọn ṣé la fẹ́ gbà ń bí èyí ẹlòmíì mú lọ bí pé ń jẹ́ kẹ́ ẹ mọ bí ẹni ti ma gbogbo ilé ẹjẹ́ ayípadà kò bá mú ẹjẹ́ ajígìrì gbogbo ẹ̀yìn aṣáájú ẹ̀sìn pàápàá jùlọ ńlẹ̀ Yorùbá ẹjẹ́ apẹ̀rẹ̀ wa sákìyèsí kájígìrì ẹ̀ tí ń ṣẹlẹ̀ yìí ọ̀bá mu ọ̀dà pàápàá súra yìí ọ̀dà pàá ẹ̀ bá délẹ̀ Lárúbáwá tọ́lọ́ ńlá wa náà gbé bẹ̀ díẹ̀ gbogbo ohun tí ń ṣẹlẹ̀ ní òsì lọ́hùn kódà a bá wo àwọn ọmọ ìyá wa nílẹ̀ Haúsá gan ni a rí pé gbogbo eléyìí òsì lọ́dọ̀ tiẹ̀ wọ́n láàrin nù àwọn ọmọ ìyá wa ń bẹ̀ gan tó yẹ pé wọ́n lọ ọdún ní 29 àmì ìlọ́n 30 wọ́n ní yóò dìjà ẹnìkan kan òbú ẹnìkan lórí ẹ̀ bó wàá lọ́dọ̀ tiẹ̀ ní ó ti jẹ́ rí pé adákẹ́ asáwọn òṣùbọ́ àgbọ̀rọ̀ mọ́ sọ̀rọ̀ ká tó pera wa sákìyèsí ẹ jẹ́ ká máa ṣe wáàsí fúnra wa náà sàáyídùn ni mọ́nú wàá sọ̀bẹ̀ wáyé olórí eré èèyàn náà lẹ́ni tí ń gbọ́ wáàsí lẹ́nu ẹlòmíì lẹ́ni tí wọ́n ń ṣe wáàsí ẹlòmíì ń ṣe wáàsí fún olórí eré èèyàn náà ẹ jẹ́ ajígìrì bá ti ń ṣe yé ọ̀dà Ọlọ́run ṣàtúnṣe wa o yóò tún gbogbo wa náà ṣe o gbogbo wa náà la kù bí tá a kù sí Ọlọ́run ṣàtúnṣe gbogbo wa ń bẹ̀ ẹ jẹ́ apẹ̀wọ́ èébú ọ̀rọ̀ tí ọ̀dà ọ̀rọ̀ ṣàkàṣàkà ẹ jẹ́ apẹ̀wọ́ rẹ gbogbo eléyìí ọ̀dà kápáyà ká mọ̀ pé a pàdé ọ̀dọ̀ Ọlọ́run jọ kan o dábàá sì ṣe yóò dìtàn wàtàkù yawman turja'una fihi ila Allah yóò àpàdé ọ̀dọ̀ Ọlọ́run ló ga jù àtúbọ̀tán lágbà àtúbọ̀tán kálukú ńlágbá ó kálukú wọn má ba ọjọ́ iwájú rẹ̀ jẹ́ kárántí pé wọ́n àbá lọ àwọn ọmọ wa náà máa lò lọ ẹ̀jẹ̀ kálukú bá sì ṣe wọn ò bá lè bu àwa wọn sọ fáwọn ọmọ wa o Ọlọ́run ṣàtúnṣe mi àtẹ̀yìn yóò ṣèdè fún wa o wala hawla lana wala quwwata illa billahil aliyyil azim.